Arólé Oòduà kábíyèsí ọba Babátúndé Ẹniìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì ìyún Ọọ̀ni Ilé-Ifẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ó mà ti sọ̀rọ̀ lórí ìpàdé tó bá ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe láìpẹ́ yìí. Bẹ́ẹ̀ ló ti sọ̀rọ̀ nípa ètò tí ààrẹ Bọ́lá Tinubu tó fẹ́ gbé jáde fún àwọn ọmọ Nàìjíríà, ètò pẹ̀lú ètò tó ní agbára tó dára gan tó sì tó jẹ́ kó di mọ̀ pé àfojúsùn rere ni Bọ́lá Tinubu ní fáwọn ọmọ Nàìjíríà àti wípé àfi káwọn ọmọ Nàìjíríà kan gbárùkù tì kí Nàìjíríà kó lè gòkè àgbà òun ní kókó. Lọ́jọ́rú tí í ṣe ọjọ́ Wednesday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí ti ṣe ọjọ́ 22 oṣù kẹfà ọdún 2025 tá a wà yìí, the 18th of June 2025 ẹni kábíyèsí sọ̀rọ̀ yìí láàfin ẹ̀ ní ìlú Ilé-Ifẹ̀ lásìkò tó ń gba àlejò ọ̀gá ẹgbẹ́ àwọn ọlọ́dẹ lórílẹ̀‐èdè Nàìjíríà ìyún Commandant General Nigerian Forest Security Service Olóyè Joshua Ọ̀sátìmẹ́yìn tó ń gbàlejò ẹ̀ nínú ààfin ẹ̀ ní ìlú Ilé-Ifẹ̀. Níṣe ni Joshua Ọ̀sátìmẹ́yìn ló kó àwọn olóyè inú ẹgbẹ́ Nigerian Forest Security Service ìyún àwọn ọdẹ aṣọ́gbó tí wọ́n dá sílẹ̀ lọ́dún 2016 ló kó wọn lẹ́yìn láti lọ́ọ́ ṣe kábíyèsí bàbá kẹ́pẹ́ ó sí Ọọ̀ni láàfin àti láti béèrè fún àtìlẹ́yìn kábíyèsí. Àsìkò náà sì ni Ọọ̀ni jẹ́ kó di mọ̀ pé lọ́sẹ̀ méjì sẹ́yìn tóun ṣàbẹ̀wò sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní ìlú Èkó lásìkò tó wálé fún ìsinmi ọdún Iléyá. Ó ní ọ̀rọ̀ tóun àti Tinubu sọ àwọn jọ sọ̀rọ̀ lórí ètò ààbò Nàìjíríà. Nínú ìpàdé náà ni Tinubu ti jẹ́ kóun mọ̀ pé láti fòpin sí àwọn afẹ̀míṣòfò tó ń pa àwọn ọmọdé àgbà àti arúgbó kiri inú igbó, ó ní àwọn aṣọ́gbó ìlòun yóò ró lágbára báyìí láti dà wọ́n sínú igbó. Ó ní Tinubu sọ fóun pé àwọn aṣọ́gbó ìyún Nigeria Forest Security Service òun yóò rí pé òun kó wọn sínú ètò ààbò ìjọba Nàìjíríà láti kọ́ wọn lẹ́kọ̀ọ́ ogun àti láti lè máa sanwó gidi fún wọn láti dà wọ́n sínú igbó láti rẹ́yìn àwọn afẹ̀míṣòfò. Ọọ̀ni Ilé-Ifẹ̀ jẹ́ kó di mọ̀ wípé bí eléyìí bá lè ṣẹlẹ̀, ó ní ètò ààbò yóò dára. Ó sì ní Tinubu tó fi àwọn ètò míì tó fẹ́ ṣe fún Nàìjíríà ó fi tóun létí. Ó lóun lè fìdí ẹ̀ múlẹ̀ pé Tinubu láfojúsùn gidi fún Nàìjíríà ó láfikán sì máa ṣàtìlẹ́yìn fún nǹkan sì ràn án lọ́wọ́. Ọọ̀ni wá jẹ́ kó di mọ̀ pé ó di dandan gbogbo àwọn ọba aládé pàápàá nílẹ̀ Yorùbá àwọn gbọ́dọ̀ ṣàtìlẹ́yìn fáwọn ọdẹ aṣọ́gbó náà nítorí pé ọlọ́dẹ ìbílẹ̀ tó súnmọ́ àwọn ọba òun ni wọ́n jẹ́. Nígbà tó ń sọ̀rọ̀, Joshua Ọ̀sátìmẹ́yìn ó dúpẹ́ lọ́wọ́ Ọọ̀ni Ilé-Ifẹ̀ fún àtìlẹ́yìn ẹ̀. Ó ní kábíyèsí ń ṣàtìlẹ́yìn fáwọn àti pé ìdí tóun fi ṣàbẹ̀wò sáàfin ẹ̀ ń láti béèrè fún àdúrà àti àtìlẹ́yìn ẹ̀. Ó ní bẹ́ẹ̀ náà ló ń dúpẹ́ lọ́wọ́ àwọn gómìnà kan nílẹ̀ Yorùbá ìyẹn àwọn méjì péré ìyẹn gómìnà Babájídé Sanwó-Olú ti ìpínlẹ̀ Èkó àti gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó náà ṣàtìlẹ́yìn fún àwọn gidigidi. Bẹ́ẹ̀ ló ní gómìnà Bala Muhammed ti ìpínlẹ̀ Bauchi náà ṣàtìlẹ́yìn fáwọn tó sì ti fẹ́ gba àwọn ọmọọṣẹ́ òun ìyá ọmọ ogun òun ní Nigerian Forest Security Service sí ìlú ẹ̀ láti máa dáàbò bo àwọn agbó tó wà ní ìpínlẹ̀ Bauchi.